nítorí Kristana olóríire ẹ̀bùn Olúwa tó ń ṣọjọ́ bí lónìí o. From my spirit to my soul until my voice re-echoes. You are worthy of my worship, worthy of my praise. Halle, halle, hallelujah. Halle, halle, hallelujah. You are worthy of my worship, worthy of my praise. Mélòó ni màá rò nínú oore tí Bàbá ṣe? Mélòó ni màá sọ nínú oore tí Jésù ṣe? Oore Olúwa pọ̀ ó ju yanrìn òkun lọ. Mélòó ni màá rò àfi kí n ṣá máa dúpẹ́ dúpẹ́. Oore Olúwa pọ̀ ó ju yanrìn òkun lọ. Mélòó ni màá rò àfi kí n ṣá máa dúpẹ́ dúpẹ́. Kọ̀ǹgọ́ kọ̀ǹgọ́ là ń gbóhùn aago ògo. Kọ̀ǹgẹ̀ kọ̀ǹgẹ̀ là ń gbóhùn akérègbè. Àmọ̀kẹ́ Olóríkì mo tún dé lónìí wò làwọn kọrin ọpẹ́. Nítorí Muhammed ẹ̀bùn Olúwa Kristana olóríire tí sọjọ́ bí lónìí o. Ó ti sọdún èyí o. Wá tèmi tówó tọmọ ta ikú ti ṣe balẹ̀ ọ̀rọ̀. Òǹlẹ́ aláṣẹ mo Christy International Limited. Mo pé iṣẹ́ rẹ̀ ò ní dojúrú. Mo pé òwò rẹ̀ ò ní dòwò lówó lọ́lẹ́lẹ́dùnmarè ọba. Àpamọ́wọ́ owó àtàjèrè ní fún ọlọ́jọ́ gbogbo. Pirilológójì onífà ìsàn ọlọ́gba. Wọ́n pé àpò sàṣàmúra ògbẹ̀rí. Àpò rẹ̀ onígbẹ́ fọwọ́ kò nígbẹ́ fọlá. Mo pé kò wá nígbẹ́ fàlàfíà ara. Ẹ̀bùn Olúwa bó bá wò wájú ire ni. Bó bá wọ ẹ̀yìn wo ire ni. Ire lójú owó rí o. Ire ní kójú rẹ̀ mọ́ rí lọ́jọ́ gbogbo. Ó ti sọjọ́ bí tòní o. Ìyí tó kù kó bọ́ nínú àlàáfíà ara. Ẹ̀bùn Olúwa Abeokuta níṣẹ̀lẹ̀ o. Ó yá jẹ́ ń bọ́ gbére òdìlé bàbá tó bí ọlọ́mọ gangan. Òní ọmọ ẹgbàlì sàbí ọmọ agbóngbò àkàlà. Òní ọmọ àrídìí ògo lójú ogun. Òní ọmọ eríjogún ọ̀la o. Ìwọ gangan náà kì lọ́ máa jọgbẹ́ ẹ̀rú máa jọgbẹ́ ẹ̀kọ́ nítorí ẹ̀rú nísìnyí. Ẹ̀kọ́ ìsìnyàn lé bàbá tó bí ọlọ́mọ gangan. Ìwọ lọ́mọ wọ́n mú